oríṣiríṣi mà ló tún ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ariwo ebi ń pani làwọn kan ń pa, síbẹ̀síbẹ̀ ìpakúpa làwọn ẹlòmíín ni wọ́n tún ń gbẹ̀mí lẹ́nu ara wọn. Àbí irú kí ni ká tún pe léyìí tó ṣẹlẹ̀ ní agbègbè Zaria ní ìpínlẹ̀ Kaduna, níbi tí àwọn èèyàn méjì kan tí wọ́n rí ìkẹta wọn mọ́lẹ̀ Looye láìṣe wípé èèyàn fẹ́ gbin iṣu tó fẹ́ hù jáde. Èyí náà ló mà tún jẹyọ jáde ò lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna, èyí tí wọ́n tú àṣírí rẹ̀ jáde. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olómi Ọgbọ́n TV jákèjádò àgbáńláyé tẹ́tí ní àǹfààní láti máa wò wá o. Tuntun ìròyìn míì tún lè léyìí o, níbi tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna yun ASP Mazar Hasan tó ń ṣiṣọ́ lójú àwọn òròyìn kan. Nínú àtẹ̀jáde léè tó gbé jáde lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, ara mẹ́rìírí mórí olóńgbò lórí àtẹ. Àbí kí n kúkú sọ fún ẹ̀yin olólùfẹ́ wa pé tá a bá sọ pé àrírú eléyìí rí, a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ní, kódà kì í ṣọlọ́rọ̀ gan kan mọ́ nísìnyìí. Oríṣiríṣi ìròyìn ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò tẹ́ bà wá lẹ́rù tàbí tí ò ṣe wá ń kàyéfì mọ́ o. Ní kò pẹ́ láàrin ọ̀sẹ̀ tá a wà yìí, òun náà ní fọ́nrán fídíò kan ló bẹ̀rẹ̀ sí ní gba orí ẹ̀rọ ayélujára kan, níbi tí a ti rí àwọn méjì kan tí àwọn dúró tí wọ́n sì rí èèyàn kan mọ́lẹ̀ torí rẹ̀ wá ń gbé síta léńbéléńbé báyìí tó jẹ́ gbogbo àgọ́ ara rẹ̀ ń bẹ nínú. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna tí wọ́n gbé ìgbésẹ̀ láti ṣiṣẹ́ ìwádìí lórí eléyìí lẹ́yìn ìgbà tí wọ́n rí àwọn fọ́nrán fídíò ọ̀hún tó gba orí ẹ̀rọ ayélujára kan, kódà wọ́n gbé ìgbésẹ̀ o tó sì jẹ́ wípé ìwádìí wọn ó já sí ọpẹ́ fún wọn. Lẹ́yìn ìgbà náà ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní agbègbè abúlé kan tí wọ́n pè ní abúlé Gauraki ní ìjọba ìbílẹ̀ Zaria ní wọ́ọ̀dù Kúnfẹ́ná ní ìpínlẹ̀ Kaduna. Níbẹ̀ ni wọ́n ní iṣẹ́ láabi yìí ló mà ti ṣẹlẹ̀ gangan o, níbi tí wọ́n ti rí àwọn ọ̀dọ́mọkùnrin tí ọdún orí wọn ju 20 ọdún lọ tí wọ́n hùwà láabi yìí. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí gangan o ni wọ́n lọ ṣiṣẹ́ bíríṣọpé ìyún iṣẹ́ lébùrà, àwọn tí wọ́n máa ń ran àwọn bricklayers tí wọ́n máa ń ràn wọ́n lọ́wọ́ lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́, ni wọ́n lọ ṣiṣẹ́ o ní Àbújá tó jẹ́ olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà. Lẹ́yìn ìgbà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ń lọ ṣiṣẹ́ ni àwọn méjì ni wọ́n kófìrí pé fóònù ìléwọ́ ti ń bẹ ní ọwọ́ wọn. Àwọn mà ti wá tí pé kò sí lọ́wọ́ àwọn èèyàn kan ló mà ti jí fóònù léwọ́ o. Bí ìgbà tí àbá máa sọ pé tá ń jí kinní yìí tá ń jí, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní nàka sí ẹnìkẹta wọn pé ó dáni lójú gbangba wípé ìwọ ló mú fóònù léwọ́ yìí o, ìwọ gangan ló jí gbé. Nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ń bi wọ́n léèrè fóònù léwọ́ tẹ̀ ń wí gan bàbá gbé dọ́jà èló ni wọ́n tà á, ni wọ́n sọ pé fóònù léwọ́ yìí ó jẹ́ fóònù léwọ́ ẹlẹ́gbẹ̀rún márùndínlógún náírà, ìyún 35,000 naira. Òun ni fóònù léwọ́ yìí o. Àwọn méjèèjì wọn ò gbọ́jọ́ lọ sílé ẹjọ́ rárá o, ni wọ́n bá dájọ́ fúnra ara wọn. Lọ́ba ní ìwọ o tó jí fóònù léwọ́ yìí tá ò sì rí lọ́wọ́ rẹ̀, gbogbo owó iṣẹ́ lébùrà tá a wá ṣe ń bìbà yìí kànràn kó o máa gbà àwa láàmọ́ bẹ́ẹ̀ gbà o, títí tí owó fóònù eléyìí tó jí gbé tí yóò fi pé sí wa lọ́wọ́. Ṣẹ̀wádìí ẹnì kẹta yìí tí wọ́n nàka lébù sí yìí ló bá fi mí ní ló bá fi kéjì o lóde márùndínlógún mọ́ ọ lọ́wọ́, ìyún bó ṣe fi mí ní tó fi kún méjì ibẹ̀ kọ̀ọ̀ràn kó di mẹ́ta. Ló bá wò ó wípé kọ̀ọ̀ràn kóun á máa ṣiṣẹ́ àṣedànù fún àwọn tí yóò máa gbowó ipò òun jí fóònù. Ló bá fi ṣẹlẹ̀ o, ló kúrò nílùú Àbújá ló padà sí ìlú Zaria eléyìí tí wọ́n ti wá ṣiṣẹ́ ọ̀hún náà. Lẹ́yìn ìgbà tí àwọn méjèèjì yìí tí wọ́n rí wípé wọn kò fìrí ẹnì kẹta wọn lásìkò ìgbà tí wọ́n sì ń ṣiṣẹ́ bíríṣọpé yìí, ni wọ́n bá tọpasẹ̀ rẹ̀ lọ o, ni wọ́n sì ká a mọ́ ní ìlú Zaria níbi tí wọ́n ti wá yìí. Bí wọ́n ṣe ká a mọ́ ni wọ́n bá gbé e lóníjàntolo ó dojú ọlọ́mọ òtó níbi tí wọ́n gbé e lọ. Wọ́n ní wọ́n dìídì ìwọ̀n báyìí ni o, tí wọ́n sì mọ iye ìwọ̀n tó wọ̀n ni wọ́n fi gbẹ́ kòtò ọ̀hún. Nígbà tí wọ́n máa jù sínú kòtò ọ̀hún, gẹ́rẹ́gẹ́ ara rẹ̀ báyìí ló ṣe tí orí rẹ̀ sì ń bẹ níta. Wọ́n wá rì í mọ́lẹ̀, bí wọ́n tún ṣe ń rì í mọ́lẹ̀ bí ẹni ríṣu mọ́lẹ̀ yìí ni wọ́n ń ṣe fídíò rẹ̀ tí wọ́n sì gbé sórí ẹ̀rọ ayélujára. Bórí tó bá máa tako ni kò ní ṣaláì tako ni o. Èyí gangan
ló fi mú kí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna tí wọ́n fi gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Ọwọ́ pálábá wọn ti ṣẹ́gi báyìí, wọ́n ti ń wò pàkópàkó lágọ̀ọ́ àwọn ọlọ́pàá lẹ́yìn tí iṣẹ́ ìwádìí tó bá ti fìdí múlẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ gbogbo ó di ilé ẹjọ́. Ǹjẹ́ ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ mọ irú ẹjọ́ tí wọn yóò dá wọn? Ẹjọ́ ìgbìyànjú àti pànìyàn nìyẹn o, attempted murder bí àṣà àwọn eléèbó. Ẹ wò ó bí ìròyìn yẹn bó tún ṣe gbé jáde nìyẹn ló ní yàjóyàjó. Ẹ má gbàgbé, ẹ máa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ tẹ notification bells fún àwọn ìròyìn síwájú sí i.